mi ò ní rò yẹn mi ò ní rò bóyá. ẹ̀gbọ́n ṣé ká gbà wípé lára nǹkan tí ọkùnrin lè fi jayé ìní obìnrin jẹ́ pàápàá tí irú ọkùnrin bẹ́ẹ̀ tó bá jẹ́ gbajúgbajà ìlúmọ̀ọ́ká olórin tàbí òǹṣeré sinimá wọ́n ní lára nǹkan fàájì ọkùnrin ìní obìnrin fífẹ́ jẹ́ ìyàwó mélòó ilẹ̀ yìí ní ọmọge mélòó ilẹ̀ ń bá ṣeré lọ́kọláya. ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ó ti ṣe àgbéyẹ̀wò àwọn ìyàwó tí àwọn ògbóǹtarìgì àti ìlúmọ̀ọ́ká òǹkọrin Fuji eléyìí tí wọ́n tàn káàkiri àgbáńlá ayé King Dr. Saheed Osupa Akorede Fuji Mandator ọba orin fúnra ẹ̀ àti Alhaji Wasiu Alabi Pasuma wọn ọ̀gá ńlá gbogbo Fuji káàfàtà. ẹ jẹ́ ká ṣe àgbéyẹ̀wò àwọn ògbóǹtarìgì olórin Fuji méjèèjì yìí ká mọ àwọn ìyàwó tí àwọn èèyàn tí wọ́n sọ yìí pé ó ní àti àwọn àhesọ tí àwọn èèyàn tí wọ́n ń gbé kiri nípa ọ̀kọ̀ọ̀kan àwọn méjèèjì pàápàá lórí ìyàwó eléyìí tí wọ́n ní. kò sí èèwọ̀ ńbẹ̀ o tá a bá ṣe àgbéyẹ̀wò rẹ̀ torí pé gbajúgbajà ni àwọn méjèèjì náà. ẹ jẹ́ àkọ́kọ́ mú King Dr. Saheed Osupa ká wo àwọn ìyàwó eléyìí tí Saheed Osupa eléyìí tí ó ní. Akorede Babatunde Saheed Okunola tí gbogbo ayé mọ̀ sí King Dr. Saheed Osupa ọba orin fúnra ẹ̀ ìní wọ́n bí lọ́jọ́ keje oṣù kẹjọ ọdún 1969 tó sì jẹ́ pé ẹni ọdún mẹ́rìnléní àádọ́ta 54 years ìní King Dr. Saheed Osupa ló ń ṣe lọ́dún 2023 tá a wà nínú ẹ̀ yìí. eléyìí tí à ń gbọ́ tí a ò lè fi ìdí rẹ̀ múlẹ̀ ìní pé ìyàwó mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ìní King Dr. Saheed Osupa ló ní, bó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó yìí ìní a ò rí àwòrán wọn lórí ẹ̀rọ ayélujára tó sì jẹ́ pé King Dr. Saheed Osupa fúnra rẹ̀ gan pàápàá kò fi bẹ́ẹ̀ ń gbé àwọn ìyàwó eléyìí tó ti fẹ́ rí tí wọn ò jọ sí papọ̀ kò kì í fi bẹ́ẹ̀ gbé wọn sáyé. wọ́n ní ntababo ìní níyì lára àwọn obìnrin eléyìí tí wọ́n bímọ fún King Dr. Saheed Osupa ńlá ti rí arábìnrin Asisat Okunola nígbà tí òun àti Osupa tí wọ́n jọ jẹ́ tọkọtaya wọ́n jọ ṣe dáadáa púpọ̀. arábìnrin Asisat aya King Dr. Saheed Osupa ni ẹni ṣáàbímọ fún ni ó kúrò lálẹ́ ẹni. bákan náà la rí arábìnrin Muinat Alake tó sì jẹ́ pé lára àwọn ìyàwó King Dr. Saheed Osupa ní ṣe ó bímọ fún Saheed Osupa ó dẹ̀ ń ṣe dáadáa bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ rẹ̀ ni wọ́n ń ṣe dáadáa. Bísí ọmọ Alhaji Bismillahi nílùú Ìbàdàn lára ìyàwó King Dr. Saheed Osupa ní ṣe o, bó tiẹ̀ jẹ́ pé wọn ò jọ sí papọ̀ mọ́ síbẹ̀síbẹ̀ ẹni tó bímọ fún ni ó kúrò lálẹ́ ẹni o. ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ìní àwọn olórin yìí ìní wọ́n máa ń gbé gẹ́gẹ́ bí olólùfẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìní King Dr. Saheed Osupa bíi ìní Hakeem, Suliat, Ridwan, Wasiu, Malik, Taibat Yewande, Moshood àti Quadri. gbogbo àwọn ọmọ Saheed Osupa yìí ọba orin fúnra ẹ̀ ìní wọ́n ń ṣoríire káàkiri gbogbo àgbáńlá ayé. èyí tó ń bẹ lamẹ́ríkà ń bẹ ń bẹ, èyí tó ń bẹ nílùú London ló ń bẹ ń bẹ, èyí tó ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń ṣe dáadáa. gbogbo wọn ló máa tún ṣoríire sọ wájú àti sọ wájú sí. ẹ wá jẹ́ wá sọ nípa àwọn ìyàwó eléyìí tí Alhaji Wasiu Alabi Ajibola Pasuma Wonder eléyìí tó ní. ta ni Wasiu Alabi Pasuma Wonder láì dé ìnàpẹ̀nù ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 1967 ìní wọ́n bí Alhaji Wasiu Alabi Pasuma Wonder ìyẹn ni pé lọ́dún 2023 táwa nínú ẹ̀ yìí ó ti pé ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́ta ìyẹn 56 years. kọ́lọ́mù bá mi òkè kó tù ọba wa dá Alhaji Wasiu Alabi Pasuma Wonder lágbà kó tù ọba aṣoríire lọ́wọ́ wájú àti sọ wájú sí. ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní àwọn èèyàn ni wọ́n ń gbé àhesọ rẹ̀ káàkiri ń pé wọ́n jẹ́ ìyàwó fún Alhaji Wasiu Alabi Pasuma ṣùgbọ́n ẹjẹ́ á sọ bá a ṣe rí kà bá a ṣe rí gbọ́ bá a dẹ̀ ṣe rí mọ̀. ẹni àkọ́kọ́ ẹni arábìnrin Ganiyat Olúwakẹ́mi tó jẹ́ pé òun ni màmá Ọpẹ́yẹmí lamẹ́ríkà ẹni ọdún méjìléní àádọ́ta 52 years ni arábìnrin yìí ń ṣe báyìí. bákan náà lára àwọn ìyàwó eléyìí tí wọ́n bímọ fún Alhaji Wasiu Alabi Pasuma Wonder ni arábìnrin Ọmọlára tó yẹ pé ìlú Chicago ìlú ń gbé báyìí, màmá Àlíyà. bákan náà ẹni arábìnrin Kẹ́mi Abibat
tó jẹ́ pé ìyá Wasilat ni òun ṣe ń tẹ̀. Bákan náà la rí Àgbékẹ́ Adé tí í ṣe màmá Ajíbọ́lá Junior. Àwọn obìnrin mẹ́rẹ̀ẹ̀rin yìí ni a mọ̀ mọ́ àwọn ìyá tó bímọ fún Alhaji Wasiu Alabi Pasuma Wonder. Bó tiẹ̀ jẹ́ pé bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí síbẹ̀síbẹ̀ single eléyìí tí a mọ̀ sí ẹni tí kò ní aya nílé ni Alhaji Wasiu Alabi Pasuma Wonder, ṣùgbọ́n ó bímọ tó pọ̀ dáadáa tí gbogbo wọn tí wọ́n dẹ̀ ń ṣoríire. Kó tó wá di pé amẹ́nubà àwọn ọmọ tí Alhaji Wasiu Alabi Pasuma eléyìí tó bí, yá sọ̀rọ̀ nípa àhesọ eléyìí tí àwọn èèyàn ti ń gbé kiri láwọn ayé ìgbà kan, pé àwọn òṣèré sinimá kan ń bẹ eléyìí tí wọ́n jẹ́ ìyàwó fún Alhaji Wasiu Alabi Pasuma Wonder. Agbóhùnrùn nígbà kan pé Ayọ̀ Adésànyà, gbajúgbajà òṣèré sinimá ni, pé ó jẹ́ olólùfẹ́ sí Wasiu Alabi Pasuma Wonder. Bákan náà agbọ́ ti Jayé Kútì, agbọ́ ti Ìyábọ̀ Òjó àti Ronke tí gbogbo ayé mọ̀ sí Flaky Ìdìdòwò. Ṣé gbogbo yín náà lẹ́gbọ́? Lọ́dún 2016 tẹ́ ẹ bá gbàgbé, Alhaja Yétúndé Babájídé Ọ̀tẹ́tọ́lá gẹ́gẹ́ bí ó ṣe pera ẹ̀, òun náà ó sọ pé lára àwọn ìyàwó Alhaji Wasiu Alabi Pasuma Wonder lòun o. Oríṣiríṣi obìnrin ni àwọn èèyàn ẹni wọ́n ń sọ pé Alhaji Wasiu Alabi Pasuma ẹni ó ń fẹ́, tó sì jẹ́ pé wọ́n ń ṣe dáadáa káàkiri. Ṣùgbọ́n o, ẹni bá bímọ fún ni ó kúrò lálẹ́ ẹni. Àwọn obìnrin yìí wọ́n á tún ṣe dáadáa sí i sọ wájú. Lára àwọn ọmọ tí Alhaji Wasiu Alabi Pasuma Wonder eléyìí tó bí tá a dẹ̀ rí lásìkò yìí tí wọ́n ń ṣe dáadáa ẹni Wasilat, Oyindamọ́lá, Rokibat, Waris, Ọpẹ́yẹmí, Sultan, Aliyah, Amira, Jíbọ́lá Junior. Gbogbo wọn wá dàgbà, wọn á ṣoríire sí i. Ẹ wo, a ní ká ṣàgbéyẹ̀wò àwọn ìyàwó eléyìí tí àwọn ògbóǹtarìgì olórin Fuji méjì ni tí wọ́n jẹ́ gbajúgbajà jùlọ, King Dr. Saheed Osupa àti Alhaji Wasiu Alabi Pasuma Wonder eléyìí tí wọ́n ní, tó sì jẹ́ pé àwọn obìnrin wọ̀nyí wọ́n ń ṣe dáadáa o, bó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò sí ní ilé àwọn olórin yìí. Ẹ wo, ẹjẹ́ á dá ilé lápá abẹ́ wọn.